Okay. Kí ló wá fà á àwọn tá à ń tẹ̀lé tí ọ̀pọ̀lọpọ̀ wọn ní ìyàwó méjì tó yẹ pé wọ́n ń dọ́gbọ́n sí níta débi pé àwọn èèyàn tó wá ń jáde wípé ẹni báyìí bá mi sùn lénìí kí ló fà á ṣé Ọlọ́run Bíbélì ṣé kò pé wọn mọ́ ni àbí kí ló fà á tán sánmọ́ ń ṣe tiwọn ni àbí wọn fọ́lò ọ̀rọ̀ ọ̀nù Bíbélì tán preach fún wa. Àwọn tó ń sọ wípé Àgbàlá Gabriel ní ìbejì síta pé kò tọ́jú ẹ̀ yẹn ṣé kó tó dìbò wọ́n sọ̀rọ̀ yẹn ṣé wọ́n kó ọmọ tí wọ́n wá sórí íńtánẹ́ẹ̀tì. Integrity. No. Ṣé àwọn tó sọ pé Àgbàlá Gabriel ó fi ọmọ méjì síta no question mẹ́ta náà máa gbà wọn ò dẹ̀ lè dáhùn ẹ̀ kó tó dìbò wo bẹ̀rẹ̀ sí sọ ṣé ọmọ ti tiẹ̀ ṣé o ti post wọn number 1. Number 2, ṣé ìyá ọmọ yẹn fúnra ẹ̀ ló sọ wípé ìyá ń jẹ àwọn ọmọ òun. Ìdí ẹni sùdù lórí ibi tẹ́ ẹ dé yẹn mo follow ìyálájé ṣe ń pé allegedly ibo ògbà tí kéèsì mú ìdí ìṣẹ̀lẹ̀ yẹn ìyálájé follow Àgbàlá gan òun ló padà cover gbogbo àwọn kinní yẹn tí àwọn kinní yẹn ò fi cast dáadáa. Ìyálájé yẹn náà wá tó wà lára àwọn tó jẹ́ wípé òun ló tún wá ń sọ̀rọ̀ against ti Àgbàlá Gabriel tí ò dé yẹ kó at least normal téèyàn bá ṣe mistakes ká gbà pé Àgbàlá ṣe mistake lọ́nà kan àbí nǹkan táwọn èèyàn ń pariwo káàkiri ìwọ tó ti wá ń gbé yẹn ìwọ náà ló tún wá padà tó wá ń fẹ̀ díẹ̀ síta tó yẹ kó rí bẹ́ẹ̀. Ó lè rí bẹ́ẹ̀. Lọ́nà wo sà. God bless you. A ò lè jọ máa kò sí ìfẹ́ tí Àtíkù fẹ́ nífẹ̀ẹ́ Tinubu dénú. Kò sí ìfẹ́ tí Tinubu fẹ́ nífẹ̀ẹ́ Àtíkù dénú because iṣẹ́ kan náà jọ ń ṣe. Ẹni tí ó lọ́ọ̀fù ẹ tẹ́lẹ̀ ó rí wípé ayé wà lẹ́yìn ẹni kò lọ́ọ̀fù ẹ. Ìgbà tó wá yí yẹn ó fẹ́ ìfẹ́ táwọn ayé ní sí ẹ yẹn ó ń bínú ògo yẹn ni ó mọ̀ pé tóun bá sọ̀rọ̀ against àwọn tó láìkẹ́ máa padà sọ́dọ̀ òun. Káì. Ó tán nǹkan tó fẹ́ fàyọ níbẹ̀ nìyẹn. So wọ́n bínú ògo ni that is all. So nǹkan tẹ́ ẹ̀ sọ nísìn ni pé aráyé ò kì í bá ládánwò ṣe. No. Gbogbo àwọn bloggers tó jáde léni tó ń bú Àgbàlá Gabriel wọn ò gbà tiẹ̀ láti bẹ̀rẹ̀ ìfẹ́ ojú ni wọ́n ní sí. So ìgbà tó wá rí ibi tó fẹ́ fi penetrate wọlé ní wọ́n bẹ̀rẹ̀ sí ṣe post àwọn náà ti sọ tẹ́lẹ̀ máa nìyẹn olóòsì ni bàbá ẹ ọkọ ẹ ẹ̀gbọ́n ẹ àbúrò ẹ ńkọ́ kí ló tẹ ò gbé àṣírí àwọn yẹn jáde kó sọ̀rọ̀ nípa wọn tó jẹ́ pé ọ̀rọ̀ ẹlẹ́dẹ́ni ló ń sọ kí sàpàdà payé dànù. Ẹ rí gbàdìgbà tọ́rọ̀ yẹn ti ṣẹlẹ̀ ẹ̀kan péré ni mo sọ̀rọ̀. Okay. Ẹ̀kan péré tí mo dẹ̀ ti sọ̀rọ̀ ẹ̀ mi ò sọ anything mọ́. Kí ló dé tàbí tẹ́bẹ̀? Torí wípé kí ni mo rí wípé ìjà ẹ̀ lára ni gbogbo wọn ń jà. Ẹni tẹ́ bá fẹ́ bá ènìyàn jà ẹ bá jà ní ibi tẹ́ bá ti mú báyìí gbogbo ìjà tẹ́ bá hàn Àgbàlá Gabriel ìjà bí ilẹ̀ ti mú tó bá jẹ́ pé adájọ́ ni mí irú àwọn ẹjọ́ ìtàn bá kún ọ wá èyí tẹ́ mú ẹjọ́ ẹ̀ wá máa ní kán lọ tì í mọ́ sẹ́ẹ̀lì